Ah! Ojú tì yín, ojú ti ti àwọn ọ̀dàlẹ̀, àwọn ọlọ̀tẹ̀, àwọn tí ò fẹ́ kí iṣẹ́ ìrere ó tẹ̀síwájú, àwọn ọ̀tá àwọn wòlíì. Kí ló fọ̀rọ̀ yìí àwọn wo lójú tì? Ṣé ẹ gbàgbé nípa ọ̀rọ̀ wòlíì Olúalọ́ tí gbogbo àwọn èèyàn kan gbé pòórí ẹnu? Fídíò tẹ́ ń wò yìí ẹ láǹfààní àti lọ wò ó lẹ́kùnrẹ́rẹ́ lọ́wọ́ iwájú. Ẹ bá mi farabalẹ̀ kẹ́ wò kẹ́ gbọ́ nǹkan tí wòlíì yìí fẹ́ sọ nípa ìyàwó wòlíì Olúalọ́, wòlíì àgbáyé ni tí wọ́n ti ṣonírúurú nǹkan káàkiri bíi ilé, bíi rédíò station àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóyá ká sọ pé eléyìí òun ló fa ìtanú òun lára. Tí wọ́n ní bàbá yìí ti gbọ́ ọmọ ẹ̀ pamọ́, àyàwó ẹ̀ pamọ́ ni, àwọn kan ló ti fi ṣoògùn owó, àwọn kan ló ti pa á ni. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni? Ẹ wá gbọ́ nǹkan tí prophet Tèmítọ́pẹ́ tí wọ́n sọ nípa wọn. Prophet Tèmítọ́pẹ́ ò fẹnu kò, wọn ò fọwọ́ bo òtítọ́ lójú, wọ́n là á mọ́lẹ̀ gbà ni. Ìdí nìyí tó fi gbọ́dọ̀ farabalẹ̀ wo fídíò yìí pé Olúalọ́ nìkan. Wọ́n sọ nípa prophet Ezekiah, ìyẹn general evangelist CAC. àìmọye àwọn wòlíì ni àwọn ènìyàn ti sọ nípa wọn, nípa pé oníṣẹ́ ẹbí ni wọ́n lẹ́lòmíì ó ń bọ́bìnrin sùn, ó ń ṣẹ́yún fún un. Àwọn ẹlòmíì wọ́n á ní wọ́n ń gbọ́mọ ṣògùn owó. Kí ni wòlíì yìí sọ gangan? Kí sì lè rí àrídájú tí wọ́n fi ilẹ̀? Òun lẹ máa bá pàdé nínú fídíò yìí àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí bàbá yìí ti sọ ṣáájú kí wọ́n tó wọnú ẹ̀. Àmọ́ mo rọ gbogbo ẹ̀yin tẹ́ ń bá fídíò yìí pàdé pé ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí dáadáa, kẹ́ ẹ sì gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Bẹ́ẹ̀ ṣe wà ń wò ó, ẹ láǹfààní torí ẹ̀bùn ń bẹ fún yín. Fídíò nọ́mbà wọn rèé tẹ́ ẹ lè pè wọ́n sí fún ohunkóhun tó bá rò yín lójú. Iṣẹ́ wòlíì ni o, àdúrà lẹ́fẹ́ gbà ni o, ohunkóhun. Prophet Tèmítọ́pẹ́ ṣetán láti fún yín. Ẹ wo jubilation nínú ìjọ bàbá prophet Olúalọ́ níbi tí wọ́n ti ń ṣèsìn. Ẹ tún lọ bá fídíò wọn pàdé lọ níwájú. Àmọ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ jẹ́ ń gbé yín. Ẹ kú dédé àsìkò yìí. Yes sir, Olúwa wà pẹ̀lú yín. Àmín. Gbàdúrà fún gbogbo àwọn èèyàn tó ń wò wá káàkiri orógun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Mo pa láṣẹ ni àbákọ́ ni mo dá. Lóṣù yìí ìlérí Ọlọ́run tó ti ń fojú sọ́nà fún yẹn á wá sí ìmúṣẹ. Àmín Jésù. Gbogbo àtakò, ẹ̀mí àtakò kó pinná dànù lórúkọ Àmín Jésù Kristi. Bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bàbá, ìbéèrè àti ìdí tá a ṣe wá bí lónìí òun ni láti wá béèrè àwọn nǹkan kan tó rú wa lójú nínú agbo nígbàgbọ́, pàápàá jùlọ láti ọ̀dọ̀ àwọn tá a pè ní àgbàlagbà tá à ń wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bí àwọn wòlíì, àwọn pásítọ̀, àwọn rẹ́fúrẹ́nì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti wà nípò àgbà. Gbogbo nìyàn lọ́tún lósì, eléyìí ọba eléyìí jà, eléyìí ogun eléyìí ó ṣe kínní. Ẹ dákun, mo wá fẹ́ béèrè torí kò yé àwa. Kí ló fà á tí àwọn ìránṣẹ́ Ọlọ́run fi ń bára wọn jà? Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Apàtì bí ẹ̀ ni pé ìjọ tọ̀nà. Ògo ni forúkọ Ọlọ́run. Hallelujah. Ohun tẹ́ béèrè jẹ́ ohun tí ó ní agbára. Tá a bá wò ó, ìgbà tí nínú ìwé àwọn ọba kejì 2 Kings chapter 2, nígbà tí Elijah tó fẹ́ lọ, ẹ rí i pé ìgbà tí Elisha ń tẹ̀lé àwọn ọmọ wòlíì tó kù ń kẹ́gàn ẹ̀ ni. Bẹ́ẹ̀lì fi wá pé àwọn ọmọ wòlíì làwọn náà. Kí ló fà á tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀? Tá bá wo Matthew 24 chapter 1 verse 1 to 11. Ó ní orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè, ìjọba sí ìjọba. Ó ní tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n ta àwọn àyànfẹ́ jẹ. Èyí tó túmọ̀ sí wípé ohun tó ń ṣẹlẹ̀ lójú wa ló ti dàbí tuntun, kò kí ń ṣe tuntun. Ohun tó wà ń bẹ ni wípé ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Bíbélì dẹ̀ fi Ọlọ́run ti gbé ọ̀rọ̀ òun ga ju orúkọ òun lọ. Ó ní kí nínú ọ̀rọ̀ òun kì yóò wá sí ìmúṣẹ. So ó túmọ̀ sí wípé kò lè má sí ohun ìkọ̀sẹ̀. Bíbélì ló sọ,
ó ní kò lè má sí ohun ìkọ̀sẹ̀ ṣùgbọ́n ègbé ni fún ẹni tí ohun ìkọ̀sẹ̀ ti ọwọ́ ẹ̀ wá. Ohun tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ wípé wòlíì dojú ìjà kọra wọn, wọ́n búra wọn, wọ́n ń ṣe ohun tó wà ńbẹ̀ náà ni wípé àsọtẹ́lẹ̀ ìwé mímọ́ kò lè láì má ṣẹlẹ̀. Ṣùgbọ́n kí wá ló wá dé tí àwọn wòlíì yìí fi fira wọn sílẹ̀ fún àkókò yìí? Nítorí pé ohun ìkọ̀sẹ̀ kò lè ṣe láì má wà, ṣùgbọ́n ẹni tó tọwọ́ ẹ̀ wá ègbé ni fún. Ègbé ni fún. Bẹ́ẹ̀ni. So now lórí ohun tó wà ńbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè fà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè fà. Ẹ wo àkọ́kọ́ ohun tó lè fà ni wípé ọ̀pọ̀lọpọ̀ wòlíì lónìí ni ó ti fi ìpè ẹ̀gàn sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì lónìí ló ti fi ìran ẹ̀ sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì lónìí ló ti fi iṣẹ́ tá a rán sílẹ̀, iṣẹ́ tí ẹnìkan ṣe ló wù ú. So kò dẹ̀ sí nígbà tí wẹ́ pé ẹni tó ń ṣiṣẹ́ yẹn Ọlọ́run ló rán láti máa ṣiṣẹ́ yẹn, yóò máa gòkè sí ni á bá bẹ̀rẹ̀ sí ní la rẹ̀. Ohun tí ẹ̀mí ìlara máa ń ṣe náà ni wípé a máa wá bí ẹlòmíà ṣe jábọ́. Irú wọn ló máa ń pèdè wípé tí ẹnìkan ò bá jábọ́ tẹ́nìkan ò bá bàjẹ́ tẹ́nìkan ò lè dá. Àwọn èdè wọ̀nyí kò ń ṣèdè ọmọ Ọlọ́run. Ọlọ́run mọ bí ó ṣe mú oníkálukú gòkè, kò gbúdọ̀ jẹ́ nípasẹ̀ ẹlẹ́nìkan fi jábọ́ àbí táyé ẹnìkan fi ta gbálẹ̀ ẹnìkan fi bàjẹ́ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. So ohun tó wà ńbẹ̀, ìjà agbára wà ńbẹ̀, ìjà pé lágbájá mo níná jùlọ, mo ṣe báyìí jùlọ. Ẹ wo ọba Dáyànà, wòlíì náà ṣáà ní tiẹ̀. Ẹ wo Joel, wòlíì náà ṣáà ní tiẹ̀. Ẹ wo Isaiah, wòlíì náà ṣáà ní tiẹ̀. So a ní àwọn wòlíì kan tá a pè ní major and minor prophets nínú Bíbélì tí oníkálukú wọn sì kọjú mọ́ iṣẹ́ ní àkókò yẹn. Ohun tó fà á ni wípé iṣẹ́ wo gan la rán àwọn wòlíì? Ṣé iṣẹ́ tí a fi lé wọn lọ́wọ́ ni wọ́n ń jẹ́? Ṣé wọn ti máa tójú bọ iṣẹ́ ẹlòmíì? Àwọn ohun tó fà á nìyẹn. Ó túmọ̀ sí wípé èmi fẹ́ rọ àwọn gbogbo wa àbùtájọ jẹ́ wòlíì papọ̀ àti àwọn bàbá lókè àti gbogbo wa pátápátá àti young prophet like me wípé ká dúró sórí ohun tí Ọlọ́run pè wá fún. Ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀pọ̀lọpọ̀ wòlíì náà tó dé lọ́sàn gangan náà ni kò gba ẹ̀kọ́ kọjá. Bẹ́ẹ̀ ni ó dàbí mo fẹ́ kán ka ìwé Ezekiel, mo fẹ́ kí gbogbo ọmọ Ọlọ́run tó gbọ́ mi kó kà ìwé Ezekiel chapter 16 4-5. Ṣe rí wọ́n bá 4-5-6 wọ́n á rí ohun tí mò ń sọ yìí. Ó dàbí ọmọ tá a bí nígbà tí olubi ẹ̀ jáde tí wọn ò fọ́, tí wọn ò ṣe ohun gbogbo tó yẹ kán ṣe. Ẹ mọ̀ pé gbogbo ẹ̀ máa rùn lọ́pọ̀ papọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni ayé wòlíì míì ṣe rí, kò gba ẹ̀kọ́ kọjá, kò jẹ́ kán dábẹ́ fún, kò jẹ́ kán ṣe ohun gbogbo tó yẹ kán ṣe fún. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ó ti ń dìpẹ̀tà, ó ti ń rùn. Bẹ́ẹ̀ ni nítorí pé irú ẹ̀ náà láfi rí wòlíì tó máa sọ wípé Ọlọ́run pé o kò pé o sábẹ́ ẹnikẹ́ni. Báwo ni o ṣe fẹ́ dókè láì ṣe pé o lọ àwọn experience àwọn kankan, àwọn ẹnìkọ̀ọ̀kan? Èwo Elisha náà, à ń pariwo Elisha, fún mi lágbára Elisha, fún mi lágbára Elisha, mo fẹ́ double portion Elisha. Kí Elisha tó gba agbára tó gbà yẹn, ó tẹ̀lé Elijah, ta ni wọ́n tẹ̀lé? Ẹlòmíà ní àkàndá lòun òun ò lè tẹ̀lé ẹnikẹ́ni. Ẹlòmíì gbà tọ́lọ́run pé òun ní kóun lọ dájọ́ lẹ̀ láì ṣe wípé a lè kọ́ka pé lágbájá báyìí ló pe ní bàbá ẹnu Olúwa. Ẹlòmíì àkàntì ẹ̀ lọ máa mú ẹlòmíì lọ́sàn-án gangan nítorí pé owó tó ti ní àlọ́mọ ẹlòmíì aṣọ̀rọ̀ ẹ̀ di ẹni tí ò mọ bó ṣe dìde, ẹni tí ò mọ ìgbà tó fa ayé fún Kristi, tí ò tiẹ̀ mọ nǹkan kan. So àwọn ohun tó fà á nìyẹn nítorí wípé wòlíì ti pọ̀ ń sì tó yẹ pé kò sí ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni kò sí ẹ̀kọ́. Ibẹ̀ lẹ́tì rí wòlíì tó máa sọ fún yín wípé torí wòlíì kan lọ́lọ́run ṣe kọ Bíbélì. Pé wòlíì ò nídìí Bíbélì. Nígbà tí a bá ń gbọ́ kí ni wòlíì ọ̀wà lò? Ṣé Kùránì ni ó lò àbí ó máa ka? A máa lo àfọ̀ṣẹ́ni. Dictionary. A máa lo àfọ̀ṣẹ́ni. So ẹ rí i pé nígbà tí irú àwọn ọ̀rọ̀ báyìí kí wòlíì tó ríran, kí wòlíì tó ríran, kó o tán bá pè ẹ lọ sí anywhere, kó o tó ríran, kó lórí pé ìgbà tí ì ṣe pé ọkàn wẹjú lásán, kó lórí pé ó máa ríran sáwọn èèyàn, ó gbúdọ̀ mú wọn lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Nítorí pé nínú ọ̀rọ̀ ẹ̀ ní agbára wà. Bẹ́ẹ̀ni. Ohun gangan ní ọ̀rọ̀. So agboolé gan gbúdọ̀ ti kọ́kọ́ bá Ọlọ́run pàdé nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí ọ̀rọ̀ Ọlọ́run ti wó kalẹ̀, kí ọ̀rọ̀ Ọlọ́run ti mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ò ní wó kalẹ̀. Ibẹ̀ náà lẹ́tì rí wòlíì tó ní pé ẹnu òun láṣẹ, a máa fi ẹnu ṣépè.
a máa fi ẹnu yẹn sí oríṣiríṣi. Ìwé Jacob, that is James 3:10-11, tá a bá lọ kà sí ẹnu tí èpè ti ń jáde náà ni ire ó ti jáde fáwọn èèyàn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí kò bá a lọ. Tá a bá sọ bẹ́ẹ̀ nísìnyí wọ́n sọ pé ṣe bí Jésù sọ pé ègbé ni fáwọn kan, ègbé ṣé wọ gẹ́gẹ́ bí wòlíì kò táìmù tí ìdájọ́ bá máa jáde kò ṣe gbogbo ìgbà wa kàn máa fi ẹnu ṣe èpè. Èpè ní sá, èpè ní sá, èpè ní sá, ó dẹ̀ tún fi ẹnu yẹn náà ó fi súre fáwọn èèyàn. So tí ìwọ tó bá mọ̀ wípé lóòótọ́ Ọlọ́run ń gbénu ahọ́n ẹ̀, Ọlọ́run wà nù ahọ́n ẹ̀, agbára Ọlọ́run ń gbé bẹ̀, àṣẹ ń gbé bẹ̀, wàá mọ ohun tó máa sọ nítorí pé wàá mọ ohun tó fẹnu yẹn sọ nítorí pé ẹnu ẹ ti di àwíṣẹ. Ṣé gbogbo èèyàn láwàá bàlàyé jẹ́ nítorí pé Ọlọ́run gbé wa ni? Ọ̀pọ̀lọpọ̀ wòlíì lónìí, ẹ jẹ́ kí n sọ gbólóhùn yìí, Ọlọ́run fúnra ara rẹ̀ mọ̀ọ́mọ̀ fààyè gba àwọn ìṣẹ̀lẹ̀ kan nítorí wípé ẹni tó pè wá inú ẹ̀ ò dùn sọ́pọ̀lọpọ̀ wòlíì lónìí. Bẹ́ẹ̀ni, inú ẹ̀ ò dùn sọ́pọ̀lọpọ̀. Olúwa ní ká bọ́ àgùntàn ni, kò ní ká pa wọ́n. Ṣé wòlíì tó yẹ pé lábẹ́ ó ti bá ọmọ ìjọ sùn, gbogbo ọmọ ìjọ tó wà lábẹ́ ló ti fún lóyún tán, lòun náà ló lọ ń bá wọn ṣe? Kí ni ká ti pẹ̀rù yẹn? Àwọn á sọ wípé wọ́n gbógun ti yìn rere. Ṣé wọ́n gbógun ti yìn rere ni àbí àwa gangan gbógun ti yìn rere? So ẹ̀ẹ́dẹ̀rí a máa sọ pé àwọn blogger ń ba iṣẹ́ yìn rere jẹ́. Gbogbo àwọn nǹkan míì tẹ́ ẹ bá gbọ́ tí àwọn èèyàn ń ṣe, àwọn nǹkan míì tó yẹ ká sunkún sí Ọlọ́run lọ́rùn ni pé ìgbà wo ni mo dìdàkudà báyìí? Kí ló ṣẹlẹ̀ gan? So ohun tó wà ń bẹ́ẹ̀ náà ni wípé àwọn ìṣẹ̀lẹ̀ tí ò lè ṣaláì má ṣẹlẹ̀ ni, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé a tún ṣègbéraga nínú ìdíbàjẹ́. Bàbá, a tún ṣègbéraga nínú ìdíbàjẹ́. Ìyẹn ni pé àwa wòlíì àbáwọn wòlíì àwọn àgbààgbà wọ́n tún ṣègbéraga nínú ìdíbàjẹ́. Kí n tó ká tó lọ dákẹ́ àbí ká tó lọ sẹ́ńpẹ́ díẹ̀ náà, ó mú mi rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tó ti gba ayé ojú ayélujára tí gbogbo èèyàn ti ń gbé lọ́tùnlọ́tùn nípa wòlíì àgbáyé kan tó jẹ́ pé olókìkí tí wọ́n pè ní wòlíì Olúalọ́. Bàbá, àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ àwa allegedly lólóyìnbó máa ń pè é tí lórí nǹkan tí èèyàn confam, but àwọn kan ń sọ ayé bẹ̀rẹ̀ sí ní gbé, àtàwọn wòlíì ẹgbẹ́ wọn àtàwọn tí èṣe wòlíì, wọ́n ní bàbá yìí ti gbéyàwó wọn pamọ́ fún bí ọdún bíi mélòó, débi pé gbogbo nǹkan rere mèremère tí wọ́n ń gbé ṣe ìyàwó ò sí ń bẹ̀. Ayé wa bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé ọ̀tọ̀ pínpín wọléwọlé tọwọ́ bòkú lójú, àfi gẹ́gẹ́ bí òwe Yorùbá káwọ́gbà báwo lè yóò ṣe ṣègbéyàwó tí ó kọjọ láńlá, tí ó kọ́lé kìíní, tí ó ṣe gbéyà tí a wá kọ́lé ilé àwò sífìlà àwòdá mẹ́nu tí ìyàwó òun sílẹ̀. Pé ń bo níyàwó wa, a sì gbọ́ pé àwọn ọ̀gbọ́ pé ìyàwó kú, wọn ọ̀gbọ́ pé ó rìnrìn àjò. Ẹ dákun bàbá, ìjọ tọ̀nà fún ìránṣẹ́ Ọlọ́run kó má níyàwó, kó má lè fìyàwó ẹ̀ hàn? Ààrẹ nìkan nínú Bíbélì tó jẹ́ pé tó níyàwó yàtọ̀ sí àwọn tí ò níyàwó gẹ́gẹ́ bí wòlíì tí Bíbélì ó sọ fún wa pé ó níyàwó tó fìyàwó tiẹ̀ pamọ́. Gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè, gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé iṣẹ́ wòlíì ó attract obìnrin lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ni. And ìdí náà nìyẹn tó fi jẹ́ wípé oríṣiríṣi àwọn èèyàn ló ń bọ́ sọ̀rọ̀ láì wípé wòlíì lágbájá fóun lóyún, wòlíì tàmẹ̀dò ṣẹ́yún fóun, kinní kan ló disvirgin òun, tàmẹ̀dò ló ṣe kinní kan fóun. Ni wípé àárín bó ṣe yẹ ká rìn, àṣe bó ṣe yẹ ká ṣe. Obìnrin ló pọ̀jù tá à ń tẹ́ǹdì sí. Ó tọ̀nà kí ìránṣẹ́ Ọlọ́run kó níyàwó bí aláìníyàwó. Bẹ́ẹ̀ kò sí reason wípé nígbà tó marry, tó bá jẹ́ pé ó sọ pé òun marry pé òun jẹ́ impotent àbí òun Ọlọ́run fún òun ní agbára gẹ́gẹ́ bí Paul wípé kóun wà láéláé má ní aya, àgbọ̀ yẹn. But nígbà tí kò sí irú nǹkan bẹ́ẹ̀, àwọn oríṣiríṣi náà làwọn èèyàn máa sọ, wọ́n máa wò pé ṣé bàbá ò lè ṣe mọ́ ni, ṣé oríṣiríṣi, because nígbà tí èèyàn bá gbéyàwó ẹ̀ pamọ́ ṣó túmọ̀ sí wípé kò bóbìnrin ṣe ni.
ṣé ẹ mọ̀ ọ̀rọ̀ yẹn ó ti ọ̀rọ̀ tó jìn ni, ṣùgbọ́n ohun tí mo àsọ ń bẹ̀ náà ni wípé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run láti safeguard ara ẹ̀, ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára bàbá Kúmúyì. Ẹ má bínú pé mo tún sọ̀rọ̀ bàbá yìí. Bẹ́ẹ̀ni, ẹ̀kọ́ wà lára àwọn bàbá yìí. Ẹ wo bàbá Kúmúyì ìgbà tí ìyàwó wọn àkọ́kọ́ tó papòdà, ẹ rí i pé bàbá fẹ́ ẹlòmíì. Ṣé a sọ jẹ́ kó pẹ́? Ṣé a sọ wípé bàbá ò lè mára dúró ni? Pé àdúró bàbá yẹn at least wọ́n ti dàgbà gángbà yẹn náà. Bẹ́ẹ̀ni. Kò ṣe pé wọ́n jẹ́ ọmọdé bíi tèmi báyìí. Wọ́n sọ pé wọ́n sì jọ ọmọdé ni, wọ́n ti dàgbà náà gbà yẹn tán mú ìyàwó mi. Àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ sá fún náà ni wípé láti fi protect ara ẹ̀, torí oríṣiríṣi obìnrin ló máa yọjú. So o wà ní jẹ́ wípé ìṣẹ́rí tí èèyàn bá ti lè jẹ́ kí àwọn ilẹ̀kùn kan sílẹ̀, aláǹgbá ó wọlé. So ó ṣe pàtàkì pé gẹ́gẹ́ bí wòlíì ká ní ìkóra ẹ̀ ní ìjánu, ká wà discipline, kò ṣe nípa tó ń jẹ o, nípa àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. So téèyàn bá marry, ó ṣe pàtàkì wípé kò ń ṣe pé kó léyàwó ẹ̀ síbì kan, o gbúdọ̀ jẹ́ kí o gbúdọ̀ jẹ́ kí ìyàwó ẹ̀ kó wà láyìíká ẹ̀. Àbí ká sọ pé bàbá, ká sọ pé ìyàwó yìí ò ṣe é gbé hàn sí gbangba ni, àbí báwo? Ohun tó wà bóyá bàbá yìí kí wọ́n tó fẹ́ wọn, ẹ mọ̀ pé wọ́n ló kọbọ̀ ó kọ yín ò gbilẹ̀ títí àsìkò yìí, ṣùgbọ́n lásìkò yìí tí orúkọ ti wá di tọrọ fọkọ yìí léyìí kí àwọn òpè ìyàwó eléyìí ò ṣe é gbé sí gbangba o, àbí báwo? Bí tẹ́ tún lọ yẹn lágbára díẹ̀. Ṣùgbọ́n ohun tó wà bẹ́ẹ̀ náà ni pé ṣe báwọn ló fẹ́ until death do us part then. So ohun tó wà bẹ́ẹ̀ ni tí kò bá bá standard mu kí wọ́n upgrade ẹ̀. Ọlọ́run upgrade gbogbo wa náà ni kí wọ́n gbéyàwó lọ sí standard tí wọ́n fẹ́. Bẹ́ẹ̀ ni. So lórí gbogbo ohun tó ń jà ràyìnràyìn nípa àwọn yẹn náà ni pé nǹkan tèmi kàn máa rọ gbogbo ènìyàn náà ni wípé àti ẹni tí ó wà in question náà ni wípé ọ̀rọ̀ yìí ti fẹ̀jú ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ ó ti fẹ̀jú ju bó ṣe yẹ lọ, kí kàn jẹ́ káwọn èèyàn rí ìyàwó ó ṣe pàtàkì. Ó ṣe pàtàkì níbi tí ọ̀rọ̀ yìí ti fẹ́ ojú dé yìí. Then ká máa tún gbàdúrà fún wọn because àmọ́ ohun tó ń ṣẹlẹ̀, àmọ́ tí Olúwa bá wọn sọ or whatever, gbogbo ẹ̀ jùlọ kí a máa fàdúrà ká máa fi ràn wọ́n lọ́wọ́ nínú kòríta tí wọ́n wà yẹn. Ṣùgbọ́n young people like me, ó ṣe pàtàkì tó bá fẹ́ yàwó, jẹ́ kí ìyàwó ẹ̀ mọ ohun tó ń ṣe, jẹ́ kó mọ òye iṣẹ́ ìránṣẹ́ yẹn gan fi yé, because ara reason yẹn tó fi jẹ́ pé kí ìránṣẹ́ Ọlọ́run tó fẹ́ yàwó ó gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ ni mo gbà o, àwọn nǹkan báyìí báyìí ni o. So ẹni tí ò bá ti lè fara mọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn, èèyàn nídìí láti fi ìfẹ́kúfẹ̀ẹ́ dandan bíi Samsoni pé ẹ fẹ́ fún mi, ó wù mí pé dandan ẹ bá mi mú. So torí wípé ara ibi tí Sátánì máa gbà láti fi mú wa nìyẹn. Ìgbà ládùúrà wípé Sátánì kò ní rí wa mú o lórúkọ Jésù Kristi. So bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn. Then Olúwa wá sọ fún mi, Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ àti sọ pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló máa tú lọ́dún yìí. Bẹ́ẹ̀ ni lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run, nítorí pé Ọlọ́run fẹ́ gba àwọn àgùntàn ẹ̀, Ọlọ́run fẹ́ yọ àwọn àgùntàn ẹ̀ nínú ewu, ó fẹ́ gbà wọ́n lọ́wọ́ ìkookò tó pera wọn ní olùṣọ́ àgùntàn. Now ohun tó wá wà ńbẹ̀, Olúwa tún wá sọ fún mi pé lára àwọn tóun tún gbẹnu wọn sọ pé àṣírí máa tú, Olúwa ní tí àwọn náà bá ronúpìwàdà lórí àwọn nǹkan kan tí wọ́n ń ṣe tí àwọn èèyàn ò mọ̀, òun á fẹ̀dí wọn síta. Bẹ́ẹ̀ lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun rẹ̀, Olúwa lóun máa fẹ̀dí wọn síta, nítorí wípé ẹ jẹ́ ká rántí o, Jésù Kristi ń bọ̀ láti wá mú ìjọ tó mọ́ ni o, kò ń ṣe ìjọ tó lábàwọ́n, kò ń ṣe ìjọ tí ó ti dí pẹ̀tà, kò ń ṣe ìjọ tó ti dí kẹmù, kò ń ṣe ìjọ tó ń rùn ni Ọlọ́run ń bọ̀ wá bá. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ ronúpìwàdà. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 19 ó ní ẹ ronúpìwàdà, ẹ kọ ẹ̀ṣẹ̀ yín sílẹ̀ kí àkókò ìtura kó lè di ọ̀dọ̀ Olúwa wa. Kò ń ṣe fún àwọn tí ò gbàgbọ́ nìkan lélẹ́yìí wà fún báyìí, ó wà fún ìránṣẹ́ Ọlọ́run gan, kí ìtura lè wọnú iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ padà, kí ìtura lè wọnú ayé ẹ̀ padà, kí ìtura lè wọ ìdílé ẹ̀ padà. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí ní àkókò yìí. So ìránṣẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ kíyèsí
kíyèsára gidigidi nítorí wípé atẹ́gùn tó ń fẹ́ yìí yóò sì máa fẹ́ ní títí tí Ọlọ́run yóò fi mú èpò kúrò nínú àlìkámà. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé, ó dá mi lójú pé ẹ tún ti gbádùn ẹ jọ sà bàbá wa. mo fẹ́ rọ gbogbo onígbàgbọ́. Mo rántí orin yìí, mo ti mọ̀nà ìyè yìí náà, rárá kò yí padà, Jésù lọ̀nà ìyè náà tó lọ sílé ògo. Mo fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ wípé olùṣọ́ àgùntàn kọ́ ni ọ̀nà ìyè náà. Ìdímù kọ́ ni ọ̀nà ìyè náà. Bẹ́ẹ̀ni. Deeper Life kọ́ ni ọ̀nà ìyè náà. Christ Embassy kọ́ lọ̀nà ìyè náà. Mountain of Fire kọ́ ni ọ̀nà ìyè náà. CAC kọ́ lọ̀nà ìyè náà. Jésù ni ọ̀nà ìyè náà. Àwọn tí ó ń lò wọ́n lè lábàwọ́n, wọ́n lè kù díẹ̀ káàtó, ṣùgbọ́n òye ò sọ wípé kò fi ọ̀nà ìyè náà sílẹ̀. Bẹ́ẹ̀ni. Nítorí pé ẹni tó bá fowó lóhun jùlẹ̀ tó bá bojú wẹ̀yìn kò yẹ mọ́. Luke 9:62 kò yẹ mọ́. Iná jó, a máa ń kọrin yẹn pé bí iná bá ń jó èmi yóò tẹ̀lé Jésù, bójò bá ń rọ̀ èmi yóò tẹ̀lé Jésù. Ẹ gbọ́, iná ń jó báyìí olórí ìjọ, òjò ń rọ̀ báyìí lórí ìjọ, ṣé wàá sì tẹ̀lé? Ṣé ohun tó ń gbọ́ yẹn ni wàá torí ẹ̀kọ́ Kristi sílẹ̀? Ṣé ohun tó ń gbọ́ yẹn ni wàá fi ọ̀nà ìyè sílẹ̀? Rántí wípé kò sí orúkọ kan tá a fi fún ènìyàn láti ní ìgbàlà bí kò ṣe ní orúkọ Jésù. So lákòókò ẹ má jẹ́ ohun tó ń ṣẹlẹ̀ yẹn mú ìgbàgbọ́ ẹ lọlẹ̀. Jésù yẹn ni kò wò, Bíbélì ẹ ni kò gbé dání, Bíbélì ẹ ni kò dì mú. Tó o bá dẹ̀ ti pàdé wòlíì tiẹ̀, dì í mú ṣinṣin. Àkókò ìpèníjà wà, ẹ dẹ̀ rí pé mo ti sọ́rí àwọn nǹkan míì wà tá a máa gbọ́ lórí afẹ́fẹ́, gbogbo ẹ̀kọ́ lóòótọ́. Gbogbo ẹ̀kọ́ lóòótọ́. Ìmíì wà ń bẹ tó yẹ pé èké ni láti ìjọba èké, torí Sátánì bàbá onírọ́ ni. Ó fẹ́ wó nǹkan palẹ̀ ni, ṣùgbọ́n Olúwa ti sọ, ó ní ogun ọ̀run àpáàdì kì yóò borí ìjọ òun. Ìwọ náà di Ọlọ́run yẹn mú ṣinṣin, dá Ọlọ́run yẹn mọ̀, mọ ohun tí Bíbélì wí. Tó bá dẹ̀ ti pàdé wòlíì ẹ, ìwọ dúró tì, àdúrà rẹ yóò gbà, ìyanu yóò sì ṣẹlẹ̀. Àmín. Àdúrà wa yóò gbà. Ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá lẹ ti ń rí, bẹ́ẹ̀ ṣe ń rí, ẹ máa pè wọ́n, kẹ́ ẹ máa béèrè ìbéèrè, kẹ́ ẹ sì máa béèrè fún àdúrà àti ọ̀nà àbáyọ sírú ogun tẹ́ ẹ bá ti ń bá pàdé. Ó sì dá mi lójú pé Ọlọ́run Prophet Tèmítọ́pẹ́ Solomon kò ní já yín kulẹ̀ lábẹ́ àkórí bó ti hùn kórí. Títí ìgbà míì tẹ́ tún bá wọn pàdé lórí ìkànnì yìí, àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo wa. Ó dàbọ̀.